Hello. Ẹ̀yin èèyàn mi o, a kú òwúrọ̀, a kú ọ̀sán, a dẹ̀ kú alẹ́, a kú ìyálẹ̀ta, a kú àsìkò tẹ wà níbikíbi tẹ ti ń gbọ́ mi. Bẹ́ẹ̀ ni, ló bá di àná yẹn, a gbọ́ láàárọ̀. So, time ti lọ, a wá ní ká sáré mú wá fún yín ní wákàtí náà wọ́n ní àwọn Láfúgìdì. Wọ́n tún ya sáàfin pẹ̀lú fake aríran wọn láti ọ̀dọ̀ wọn ní Láfúgìdì. Ṣé a sọ fún wa pé nígbà tí kábíyèsí ti ní kí Ashley kó kúrò láàfin, tó ti sá káàkiri kò ríbi tó máa tó sá gbà. Ó wá tó lọ bá àwọn èèyàn ẹ̀, àwọn family ẹ̀, wọ́n bá tún dé ààfin lánàá. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ kábíyèsí. Wọ́n ní kí wọ́n ṣe kọ́kọ́ dé bẹ̀ pẹ̀lú pẹ̀lú sí àti wọ́n sọ pé àwòràwọ̀ wọn tó mú wá. Babaláwo irọ́ fake, wọ́n ní bí yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní ríran fún kábíyèsí nìyẹn. Àwọn Láfúgìdì ní ẹni táwọn mú wá rè, wọ́n fẹ́ bá kábíyèsí sọ èyí tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ àti ògidì ọ̀rọ̀. Wọ́n ní kábíyèsí ní kí ló wà lẹ́nu wọn. Wọ́n ní bí bàbá síà onírọ́, wọ́n ló bẹ̀rẹ̀ sí ní rí gbogbo ẹ̀ pé Naomi pé òun fẹ́ sọ fún kábíyèsí pé ó ní nǹkan tí Naomi ń lò fún kábíyèsí. Ó ń lò fún kábíyèsí gidi gan-an ni tí kábíyèsí ò dẹ̀ mọ̀. Pé òun wá láti wá sọ fún kábíyèsí pé babaláwo síà pé Naomi o, pé gbogbo nǹkan tí Naomi ń lò fún kábíyèsí ní ààfin yẹn, pé kò jẹ́ ní pé òògùn ni Naomi ń lò. Pé Naomi kàn fi ìgbàgbọ́ bojú, pé ó ń fi gbẹ́túgbẹ́tú ń bá kábíyèsí lò. Pé òun ló fi ń manipulate gbogbo àwọn olórí tó wà láàfin. Ó tún manipulate kábíyèsí. Pé kó yá tètè mọ bó ṣe máa lé Naomi kúrò láàfin. Pé because Naomi bó ti pẹ́ tó ti ń ṣe fún kábíyèsí. Báwo ló ṣe jẹ́ pé Naomi yìí kan náà ni ó máa manipulate gbogbo àwọn tó kù, òun nìkan ni kábíyèsí máa rí sí gbogbo ìgbà. Òun ṣá nínú ìyàwó mẹ́fà. Ó ṣe wá jẹ́ ẹnìkan ṣe pé ní kábíyèsí fẹ́ máa nífẹ̀ẹ́ tó dẹ̀ máa kó gbogbo ìfẹ́ àwọn mẹ́fẹ̀ẹ̀fà tó kó sórí ẹnìkan tó jẹ́ Naomi. Pé irọ́ ni Naomi ń pa ọ̀ pé kí kábíyèsí yá tètè mọ bó ṣe máa mú kúrò láàfin. Ó yá tètè mú Ashley torí tó ń ṣe kábíyèsí fún gbogbo àwọn olórí tó wà ní ààfin. Pé ìyà náà fi ń jẹ Ashley. Pé every time Ashley máa ń sá wá bá wọn. Ìyẹn wá rí pé pé nǹkan tó ń ṣe Ashley kì í ṣe kékeré o. Pé Naomi ló wà nídìí ẹ̀. Òun nìdí tán fi wá sí ààfin láti wá sọ fún kábíyèsí kó mọ bó ṣe máa tètè lé Naomi kúrò láàfin. Torí Naomi, nǹkan tí Naomi ń lò fún kábíyèsí ó lágbára. Bí kábíyèsí ṣe wà ní ṣé ó ṣì kú àbó ti tán. Pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé orí ìwọ sí fake babaláwo yá palẹ̀ ẹrù ẹ mọ́ kó bọ́ síta kóhun tó pe àwọn ọlọ́pàá kó wá gbé ẹ kúrò níbí báyìí. Wọ́n ní bí àwọn Láfúgìdì wá ní báwo ni kábíyèsí ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn. Àwọn sọ pé kò sí nǹkan tí àwọn fẹ́ sọ tó máa yé kábíyèsí nígbà tó jẹ́ pé Naomi ti ba gbogbo agbára kágbára. Ó ti bàjẹ́. Àfi tí Naomi nìkan ni kábíyèsí máa gbọ́. Àfi tí Naomi nìkan ló máa gbà. Wọ́n ní bí babaláwo ṣe wà ní bí kábíyèsí wá ní kí babaláwo kúrò láàfin. Wọ́n ní ká tó fọ̀ àwọn Láfúgìdì. Ìkúnlẹ̀ rè, ìdọ̀bálẹ̀ rè. Wọ́n ní bí gbogbo wọn ṣe dọ̀bálẹ̀ gbalaja ni. Pé kí kábíyèsí dáríjì wọ́n. Kí kábíyèsí jọ̀ọ́. Pé kò rí bẹ́ẹ̀. Àwọn ní káwọn wá bá Ashley bẹ̀bẹ̀ ni.
kó jọ̀ọ́ kó bá wọn gba Ashley padà, kó jọ̀ọ́ kó bá wọn gba Ashley padà. Kábíyèsí ní so nǹkan tẹ bá wá nìyẹn, ẹ kọ́kọ́ á fi fake aríran wá fún òun pé ẹ ti ṣe kó yá kí gbogbo yín wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ kẹ́ máa lọ. So wọ́n á sọ pé ṣojú ò tí ẹ̀ ń tì yín ni ẹ̀yin Láfúgìdì yẹn, ẹ tí ẹ̀ ní tìjú kankan ná lójú. Ó ṣe wá jẹ́ pé Ashley lénìí Ashley lọ́la lẹ máa ń wò fìdí torí ẹ̀ ń wá sáàfin gbogbo ìgbà. Ṣẹ́yìn ò lè rí nǹkan tó rọ́ǹgì tí ọmọ yín ṣe láàfin? Kí ló sọ fún yín pé ó ṣe? Ó dìgbà tó bá pa bàbá òun. Wọ́n léèyàn ti bàbá òun dànù, ó ti ṣubú tí bàbá yẹn ti dèrò hospital. Ṣé tó wá pé bàbá òun ti kú báyìí? Ṣé nǹkan tẹ́ ẹ̀ bá máa sọ fún òun nìyẹn? Kẹ́ máa gbé babaláwo onírọ́ wá bá òun pé kóun lé Queen Naomi kúrò. Ìjọ́ wo lẹ gbọ́ pé Queen Naomi ó commit gbogbo àwọn ìwà pálapàla tí ọmọ yín ń commit ní ààfin? Tó wá pé ó ti pa bàbá òun, ẹ wá ṣẹ̀ wá máa bẹ̀bẹ̀ pé kóun gba Naomi padà àbí kóun gba Ashley padà. Pé Ashley ò tó ẹni tó tún lè wá sáàfin yìí o. Pé Ashley ò lè tó ẹni tó tún máa ṣe wàhálà mọ́ láàfin yìí o. Pé òun ó tó gẹ́ o. Ó dìgbà tí Ashley bá pààyàn kójú yín tó wálẹ̀. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ pé kán jọ̀ọ́, àwọn mọ̀ pé nǹkan tí Ashley ṣe ò dáa. Nígbà tẹ́ mọ̀ pé nǹkan tó ṣe ò dáa kílẹ̀ tó wá ń wá bọ̀. Instead kí ẹ wá sọ pé nǹkan tí Ashley ṣe kò dáa o torí ẹ̀ lẹ bá wá pé lóòótọ́ nǹkan tó ṣe ò dáa àbá wá pé ká bẹ̀bẹ̀. Ẹ wá kọ́kọ́ gbé babaláwo rọ́ tó wá bẹ̀rẹ̀ sí ní parọ́. Pé kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe láyé tó fún nǹkan tẹ́ máa sọ sí ìyàwó òun tóun máa gbà fún yín. Pé kí ló dé tí Ashley ṣé ìyàwó òun ló ṣe Ashley pé kó lọ ti bàbá òun dànù? Pé therefore pé kán palẹ̀ mọ́ kúrò láàfin òun o. Wọ́n náà tún kó ra wọn dání lánàá tó wá bẹ̀bẹ̀ pé kán máa lọ. Wọ́n ní kábíyèsí wá sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìtóhun gba Ashley láàyè ní ààfin yìí ó tó gẹ́. Ẹ mú ọmọ yín kẹ́ lọ tọ́jú ẹ̀ torí tó ń ṣe Ashley yẹn kì í ṣe lásán. Òun kọ́ ni ẹ ti mọ̀ pé ọmọ yín ní problem ní ọdẹ orí. Ẹ lọ wò kẹ́ lọ mọ bó ṣe máa wá ìwòsàn fún. Kì í ṣe òun lẹ máa tì fún pé kó máa fún òun ní wàhálà nígbà gbogbo pé òun ṣe tán láti yọ̀ǹda Ashley fún yín kẹ́ lọ tọ́jú ẹ̀. Pó ti sú òun. Pọ̀rọ̀ Ashley ó ti sú òun. So kán máa lọ. Òun ò gba ọ̀rọ̀ wọn gbọ́. Wọ́n ní nǹkan tí kábíyèsí tó sọ fún wọn lánàá nìyẹn. Lórí Ọlọ́run. Ṣé tó máa tún lọ gba Ashley láàyè yẹn kábíyèsí? Bọ́n ṣe wá yẹn báwọn Láfúgìdì ṣe wá kí kábíyèsí wá sọ pé kí òun ti gbọ́ òun ti gbà ó. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé kí Ashley kó padà sáàfin kó bẹ̀rẹ̀ sí ní máa rìn kiri kó tún mú wàhálà dání. Kó tún bẹ̀rẹ̀ wàhálà ní ààfin. Pé ẹ̀mí òun ò ní bọ́ nítorí pé òun fẹ́ Ashley níyàwó. Torí náà kán máa kó kangara wọn lọ. Pé nǹkan tóun expect kí àwọn Láfúgìdì wá ṣe lánàá. Pé ṣé ẹ̀ tí ẹ̀ ní tìjú ni? Nǹkan tóun expect ni pé kẹ́ wá bá kó ìwọ̀nba pàǹtí tó kù nínú ẹrù ẹ̀ kó máa lọ. Ó lóun ti sọ fáínà òun ti sọ fáínà. Wọ́n ní even gan ọ̀rẹ́ Ashley pé ó sọ pé ó bá wọn bẹ̀bẹ̀. Ó wá sáàfin pé òun gan sọ pé Ashley nígbà tóun gbọ́ pé wọ́n ní bàbá ọkọ ẹ̀ ló ti dànù tí bàbá yẹn faint. Pé òun wá sọ pé gbogbo nǹkan lòun gbà fún Ashley o. Pé èwo tún ni ti bàbá? Kí ni bàbá tún ṣe fún ẹ tó lọ ti bàbá dànù? Tó bá pé bàbá yẹn lọ kú, ó mọ̀ pé that is final for you. Pé òun ti ẹ̀ ní sọ pé òun máa bẹ́ẹ̀ máa ṣe kíni. Pé òun ti máa ń sọ fún Ashley pé owú jíjẹ yìí pé ó máa lead síbì kan. Pé òun náà dẹ̀ rí Ọlọ́run má jẹ́ a rí kò ṣe rẹ̀. Tó bá pé bàbá yẹn kú kí lòun fẹ́ máa bẹ́ẹ̀ máa ṣe.
ní ààfin pé ó fẹ́ wá bẹ kábíyèsí. Ó ní yẹn sọ pé òun ò lọ́wọ́ sí o, pé òun ti bẹ́ẹ̀ wá, ó sọ pé kóun wá tẹ̀lé òun wá bẹ̀bẹ̀, ṣùgbọ́n òun ti wá ń sìn pẹ̀lú nǹkan tóun gbọ́. Pé kábíyèsí, èmi ti bẹ̀ yín o. Nǹkan táṣìírí, òun mọ̀ pé nǹkan táṣìírí ṣe ò dáa. Bẹ́ẹ̀ ni ohun tí ò dáa wọ́n ti sọ. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní kábíyèsí ní káṣìírí wá kó pàǹtí ẹ̀ tó kù ní ààfin kó máa kó kúrò ní ààfin. Pé that is the only option tí kábíyèsí lè tó fún àwọn Láfọ̀gede lánàá. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n fi eléyìí wá tó wa létí. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ lè bá mi fi eléyìí sí ìtókù sí comment section. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Láyọ̀.